òní lọ́dún rẹ̀ ò àwé. Títílayọ̀ òní lọ́dún rẹ̀ ò jàre. Mi òní lọ́dún rẹ̀ wẹ̀mẹ̀ ayayọ̀ mọ̀nà wẹ̀kànra ṣàrí bẹ́jẹ̀ rẹ̀ pé o. OKIMI Ọlápàdé Títílayọ̀ òní lọ́dún rẹ̀ ò àwé. Arẹwà ló fi olóríire. Òní lọ́dún rẹ̀ ò jàre. Òní lọ́dún rẹ̀ títí o. Òní lọ́dún rẹ̀ wẹ̀mẹ̀ ayayọ̀ mọ̀nà wẹ̀kànra ṣàrí bẹ́jẹ̀ rẹ̀ pé o. Àpáta dé àpáta pààrà ewì dé. Èrò Ìlàwẹ̀ ìsúnmọ́ mi síbí torí mo fẹ́ kájọ délé bàbá tẹ̀yìn. Òní lọ́jọ́ ìbí Títílayọ̀ ọmọ Michael OKIMI, ìyá David màmá Sandra, ọmọ Ìlàwẹ̀ Èkìtì, ọmọ Àìná kójọ́kọ gbòógì nínú kátàkárà, oníṣòwò gbajúgbajà lùlù Àkúrẹ́. Ìyá rẹ̀ láàrẹ̀, she is the president of Rocky Ladies Club. Ọlọ́jọ́ ìbí ìwọláyà Ọlápàdé Akítádé Olúwafẹ́mi, aya wọn lùdànrè, ìdànrè mélòó mélẹ́rù, àfẹnajá wẹ́wẹ́ méjì. Títílayọ̀ olówó orí ọkọ rẹ̀, òun ló ní kí n wá máa kí ọ, ó ní kí n kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. OKIMI Títílayọ̀ ńlẹ́ o ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kó máa kúrọ̀ sọjà kó súnkọ nájànájà kan bomi ajura. Ọmọ òkè ìbádẹ́nu Ìlàwẹ̀ Èkìtì, ọmọ olùgbìn òdún kọ̀kọ̀rọ̀ àyíọ̀, mẹ́fà orúgbó àyíọ̀, yadúrú ùgbìn, ọmọ àjọgẹ̀dẹ̀ sún ọjọ́ olúṣu. Kí mi bá kì ọ́ sọ̀tún, má rí kì ọ́ sòsì, má di yí gbiri báwo lè yèrè alọ́lùjà rẹ̀ lárọ̀ mí. Lùlù Àkúrẹ́, ìwọ lọmọ ẹlẹ́wẹ̀ obì kó mára ju fi. Ìwọ lọmọ ládọ́sẹ̀ kú mọ̀, adọ̀ òkè ọ̀bọ̀ kàn mú sebẹ̀ kó pàpà síyìn èjì. Ńlẹ́ o, ó kú ọdún rẹ òní, ẹ̀mí rẹ̀ á ṣọ̀pọ̀ láyé, wàá ṣe púpọ̀ lókè pẹ̀. Ọdún ìyá tù ọ́ lára, ìwọ àti ọmọ tuntun lẹ́ọ̀jọ́ ṣèyí kẹ́ẹ̀bọ̀. Wẹ́ra mọ sàárè ọmọ, wẹ́ra múru dúdú ṣopó o, wẹ́ra gbàdúwẹ̀ lórí ọmọ. Ó kú ọdún ó kú ìyèdùn, àṣeyí ṣàmọ́dún, àṣàmọ́dún ṣẹ̀mí. Àpátápàrẹ ewì lèmi jẹ́. Tẹ́ ẹ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi, ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 081602775. Mo gbéra pa ó di bí tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.